olóríire ni ẹ̀sà àtòní o òdìlé ìyá bọ́sẹ̀ torí bójú ẹni bá tún ti rọdún ká ṣọpẹ́ fọlọ́run ọba bá a bá pé ọmọ kì í pẹ́ dàgbà rárá o ṣe bí fẹ́ni olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ni nínú ayé mi kàngókàngẹ̀ lágógó ìdùnnú dún ní tòní o nílé Fúnmiláyọ̀ aya Adébáyọ̀ Ògìnní torí òní ọjọ́ ìkẹfà oṣù kẹfà ọdún 2026 ìlópè 50 ọdún géré tí olóríire ẹni yìí aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ aya Ògìnní tó kọ́ mọ́ omi ayé. Barrister Adédáyọ̀ Àjàyí ló rán mi wá bí o òun ọ̀dáṣẹ́ ara mi jẹ́ rárá ọmọ ọba ọmọ wọn níjẹ̀lú Èkìtì ọmọ alágbọ̀n ṣàgbọ̀nre ní ọmọ olúgbò rẹ̀rẹ̀ ọ̀nà òkèsì ọmọ ẹlẹ́kíkún ṣọ̀ọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọmọ àrọ́bà lẹ́la òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní bí ìyá bọ́sẹ̀ ti dára nílé ló tún wù yìí láwùjọ aya Ògìnní aṣọ iyì rẹ̀ ò mọ̀ ní fàyà aláṣẹ àdáni wáyé ó yá mo fẹ́ kí ọ délé o ọmọ Fámúbọ̀ ní Ìjẹ̀dá Ìjẹ̀ṣà nílé bàbá rẹ̀ aya Adébáyọ̀ Ògìnní Iléṣà níṣẹ́ ilé ọkọ rẹ̀ bó o ti jọ́mọ Ìjẹ̀ṣà ló tún jáyà Ìjẹ̀ṣà ó ti ìyá kí n bá ọ délé. Ìjẹ̀ṣà rẹ̀ arógúnyọ̀ Ìjẹ̀ṣà rẹ̀ arógúnyọ̀ yèsí ó gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́ òbòkú. Ìjẹ̀ṣà rẹ̀ arógúnyọ̀ Ìjẹ̀ṣà rẹ̀ arógúnyọ̀ yèsí ó gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́ òbòkú. Fúnmiláyọ̀ o Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà ọmọ Fámúbọ̀ ní Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà aya Ògìnní Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ wa o Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀sùn wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹlẹ́jẹ́ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lọmọ wá tí ń múná roko ọmọ olóbì kan wọ́wọ́ tí rí wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tí rí wọ́ èyí tó fẹ́ tẹ̀yìn àwọ̀ sẹ́rù ẹni èyí tí ò fẹ́ tẹ̀yìn àwọ̀ sínú gbọ́ ẹ̀rọ̀kọ̀ búburú àròhùn mú jẹ ọmọ àtẹni ọwá gbógun ìran Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú ọwá ní sí pẹ́pẹ́yẹ ọ̀sán ní Ìjẹ̀ṣà ń ta títà lọ́jà ọ̀sán ní Ìjẹ̀ṣà ń ra rírà lọ́jà bó bá dalẹ̀ wọn mú ṣàlẹ́ náà ọmọ wa wọn mọ jólóye èèyàn èéjólóye dùn ran Ìjẹ̀ṣà ta ni ó jólóye dùn mí ní tèmi ọmọ agbódógbòrò ní mòye ọmọ àsìmọ́ lówó tọ̀kẹ́tọ̀kẹ́ o tẹ́nígbọ̀lá ọmọ àtẹ́nígbọ̀rẹ́ àti rìnlẹ̀ ní ọwá ògbólógbòló bí Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà mojú apànàdà ọmọ agbọ́ tí kalẹ̀ mọ́ bèrè ọwẹ́ ọmọ wa òbò òkúrẹ́ mi Fúnmiláyọ̀ máa gbọ́ bí mo ti ń wí o aya Adébáyọ̀ Ògìnní ìyá Bísọ́lá ìyá Bọ́sẹ̀ ìyá Bolúwatifẹ́ ìyá Bọ́lájí ìyá Bọ́lárìnwá dákun máa fi gègé lọ́rọ̀ ẹnu mi tẹ̀bí tààrà tójúlùmọ̀ lónìí mọ́ kí ọkọ ọdún Aṣíwájú Fẹ́mi Martins ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ ajẹ̀gbíyó ọmọ àfi ìkara ń fọ́rí imú FM Stitches ọmọ wọn níjẹ̀ṣà àkàrà Ìjẹ̀ṣà tí ò láta tí ò níyọ̀ jagun agbóná nínú lálálá arẹwà ọmọ wọn nísàlẹ̀ Èkó
kó yé mu níjẹ ọmọ aníhun tó yìnbó nílé Ṣẹ́gun Africana restaurant àti gbogbo Afẹ́nifẹ́re pátápátá o láti Warsaw United Kingdom wọ́n lò kú oríire orí kádùn Fúnmiláyọ̀ aya Adébáyọ̀ Ògìnní o táwọn ènìyàn túmọ̀ sí ìyá Bọ́sẹ̀ ó tẹ̀lé yípa nínú àṣẹ ìrọ̀rùn ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ọdún yóò sì tún ṣọ̀pọ̀lọpọ̀ sí nínú ohun rere gbogbo ire lójú owó rí ire láàmú rí lọ́nà rẹ̀ gbogbo lábẹ́ bó ti wù ká ọpẹ́ láyé tó ọmọ nípa ìsàn ló gbà ìyá Bísọ́lá ìyá Bọ́sẹ̀ ìyá Bolúwatifẹ́ ìyá Bọ́lájí ìyá Bọ́lárìn